proofs tí a fẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò ń ṣe ariwo nìkan ọba stop kó má ṣe fídíò mọ́ èyí tán ti ṣe ìyẹn náà ti tó gbogbo nǹkan tó wà ńlẹ̀ ṣẹ́rí bá ṣe ń rò ó bẹ́ẹ̀ ni proof ń jáde everyday proof ń jáde everyday proof mi tó ti jáde lẹ́ni lórí Sahara Reporters ó wà lórí Google yes proof mi jáde lánàá lórí Sahara Reporter ó wà lórí Google gbogbo ẹ̀ ló ń jáde their names are there ṣé ti gbọ́ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ jù a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ contribute ẹ̀yin tẹ́ ti assist wa náà ẹ̀ ń wò wá ẹ̀ ń gbọ́ àti ní gbé anything wá gbogbo ẹ̀yin tẹ́ ti contribute náà ẹ jọ̀ọ́ a dúpẹ́ lọ́wọ́ yín in fact mo really appreciate yín ẹ̀yin tẹ́ bá fẹ́ contribute tẹ́ bá sì fẹ́ contribute ẹ pè wá ṣé ti gbọ́ accountability máa wà everything bá ti lọ débi tó yẹ kó dé àwa account fún yín gbogbo nǹkan owó tá a ná síta owó tó wọlé gbogbo ẹ̀ la máa print out máa gbé síta fún yín ṣé ti gbọ́ mo máa gbé máa ṣàkáǹtì gbogbo kíní yẹn fún yín accountability wà ṣé ti understand ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti support wa financially we need your support so the woman is coming down èmi ni mo sọ fún wọn pé kọ́ máa ti get ticket lẹ́ni kò yé yín but ó ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ àti ṣe oríṣiríṣi lẹ́ni náà but ẹ má jẹ́ mi ní máa disclose much fún yín lórí nǹkan tá a ti ṣe we have spoken to a lot of people a lot of authority so ẹ jẹ́ ká máa lọ lọ́ndà jíbẹ̀ so tí result bá ti wá tẹ́ bá ti result ẹ máa rí result bí ẹ máa rí lórí platform wọn máa wá sọ fúnra wọn so tí result bá ti jáde tẹ́ bá ti gbọ́ tó bá yá a máa wá fún yín ní update dáadáa gbogbo ẹ̀ náà la ṣe máa jẹ́ kẹ́ mọ̀ but not now ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run because we can't continue like this we cannot continue like this and tí wọ́n bá go away with this then everybody gbogbo wa láti ru igi oyin so eléyìí la máa fi stop gbogbo nonsense Ọlọ́run gbọ́ ṣé kò yé yín ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ gbogbo help tẹ́ bá fẹ́ ṣe fún wa support tẹ́ bá fẹ́ fún wa ẹ jọ̀ọ́ ẹ fún wa please we have enough proof against them so we are not going to let them go no way they are not going anywhere so tí proof bá ti dé okay tí mi bá fún yín update ẹ máa rí update lọ́dọ̀ wọn they will tell you something must be done let's understand so tí woman yẹn bá ti dé I need show much but I will let you guys know tí má wà pẹ̀lú wọn we'll do video briefly but not like deep tó má ti dé kò yé yín so ẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀ because enough of talking all the time and bá ṣe ń fi wọ́n lẹ̀ tí a ṣe nǹkan kan yìí yes United Kingdom and Islander bá ṣe ń fi wọ́n lẹ̀ tá a ṣe nǹkan kan kò yé yín ó jẹ́ kí wọ́n gapá sókè ó jẹ́ kí wọ́n máa ṣe nǹkan tó yẹ kán ṣe ṣe understand so this has to stop on this young widow ṣe ti gbọ́ trust me Ọlọ́run ẹ máa rí result ẹ ní regret ẹ gbogbo bá ṣe lọ so mo ti paper wà tẹ́ bá fẹ́ assist wa financially so that paper yẹn mi ò kì í fi gbowó so that tí gbogbo kíní yẹn bá lọ a wá print ẹ̀ síta pátápátá gbogbo nǹkan ó yẹ yín mi lè lo account but tí paper yẹn so it's gonna be easier for everybody láti send nǹkan sí so tó bá ti yá àwa máa print ẹ̀ síta kò yẹ yín so gbogbo bí ó ṣe lọ táwọn èèyàn ṣe bọ́ àní jẹ́ kẹ́ lórúkọ àwọn èèyàn gbogbo iye tá a bá make ń bẹ̀ everything a máa account fún gbogbo nǹkan tá a bá ṣe gbogbo ẹ̀ la máa gba receipt fún everything tá a bá ṣe kó jẹ́ £10 we will get the receipt so a máa ní record for everything so ẹ jọ̀ọ́ because a lè máa rojọ́ ní gbogbo ìgbà please the paper I'll post it here I will do that ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá ẹ support wa ẹ mọ̀ pé àwọn náà máa wá wọ́n ready anytime but lẹ́ni ìsìn wọ́n ní káwọn mo ní kọ́ máa tí get ticket lẹ́ni only reason so that the next few days mo máa sọjọ́ tó máa get ticket fún wọn so next week ṣá that will be second week ní after New Year so la máa meet so okay àwọn náà ti ń gba àti ní bá ṣe máa ní off níbi iṣẹ́ so a máa pàdé so kò sí gìrìgìrì ìlú òyìnbó la jọ wà kò tẹ́nibọ̀dì bá fẹ́ ṣe kò tètè ṣe because this has to stop tí wọ́n bá jókòó sórí social media tó ní pé àwọn èèyàn kan wà Nàìjíríà wọn ò lè ṣe nǹkan kan I am a friend to Wunmi and I'm standing up for Wunmi and she is the sister so
ẹ jẹ́ ká máa bá lọ bẹ́ẹ̀. She's my friend, she's depressed, and we have proofs, a lot. So me mo bóyá tá bá ní tó bá yá bóyá wọ́n máa need the consent Wunmi ni, but we will get everything done. Kò yé yín gbogbo ẹ̀ o kò lè. So gbogbo náà la máa ṣe ń bí báyìí. Enough of this nonsense. So ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ àníyàn wa lọ. Ẹ ṣàfi United Kingdom àti Ireland sílẹ̀. Action speak louder than voice. So this time we are going to get action. We are going to follow it up. Ilé ìránṣẹ́ ọ̀rọ̀ kakọ̀sọ̀ lójoojúmọ́ kó dọ́là kí kọ́kọ́ máa continue láti ṣe kìíní yẹn. It's just too much. And mo really láti jẹta àbí jẹrin tí mo ti bá yín sọ̀rọ̀. You see lots of proof ló ń jáde. You see proof ń jáde lọ́tún lósì. Àfi bí ẹni pé wọ́n mọnú wa. Àfi bí ẹni pé wọ́n ti mọnú wa. Ṣé kò yé yín? A kàn rí proof support ó ti yé yín gbogbo ẹ̀ kò lè ṣe delete now. Even táwọn bá mú fídíò wọn tó bá mú gbogbo ẹ̀ tó máa pa gbogbo ẹ̀ tó ń delete gbogbo ẹ̀. Nǹkan táwa need wà lẹ̀. Ṣé ti understand? Tí a ní máa sọ ń bí báyìí. Ṣé ti understand? So ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Intellectual people, we don't have to talk. Not like talk. A ní láti máa bú ebú. A ní láti máa bully. Láti fight bully. Gbogbo ilé tá ń ṣe akọ̀ ń ṣeré ni. Torí ẹ̀ náà la ó yé yín. Ẹ jẹ́ ká ra máa ṣe bá ṣe ń ṣe tiwa jẹ́jẹ́ wa. But àwọn yẹn no. A ní fi wọ́n lẹ̀ Ọlọ́run. A ní fi wọ́n lẹ̀. So a ní fi wọ́n lẹ̀. A ní fi wọ́n lẹ̀. So ẹ jẹ́ ká máa wò. A ní fi wọ́n lẹ̀. And if you want it, you say you're happy with what you saw today. Hey, láti jẹta, different, different proof coming out. Pam. You know me do work. Okay. Ṣé wọ́n pé wọ́n ní pé kàkà kọ́ mọ́ Ọlọ́run jù sí kòtò mọ̀nàmọ́ná ẹ̀ á ṣiṣẹ́. We are going to do something about it. Tó bá jẹ́ pé wọ́n máa ń bully tí ẹ̀dẹ̀ ń ṣe tó dẹ̀ tẹ̀jẹ̀ jet care assistant ni ẹ wá ṣàlàyé fún wa. Kò yé ẹ̀yin tí ẹ lọ law school, I can't call you a lawyer o. Tó bá yẹ pé wọ́n máa ń bully ní ìlú tá à ń gbé. Ẹ máa ṣàlàyé fún wa. Reason tí ẹ fi ń ṣe. We are not going to talk much. I will pin the paper. Jẹ́ kí n pin ẹ̀ nà kí tó bẹ̀rẹ̀. Mo fẹ́ play voice note kan fún yín. Nonsense. So I'm not ready anytime. So yeah. I'm going to continue apple cider vinegar. Yeah, we are going to do that too. We are going to do that, yes. Okay. Tí mo bá ti chat to Star Vivian, mo máa chat yín up ẹjọ́ mà. Tí ma ti chat tí mi bá chat yín lálẹ́, bóyá àárọ̀ nìyẹn, bóyá àárọ̀ mà. Okay, share lò kí lè rántí. Please, ẹjọ́ mà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípẹ̀. That petition is very important too. Oye yín yẹn máa lọ ní side kan. It's an shame máa lọ ní side kan. That petition will help us too. Ẹjọ́. Yẹn máa lọ ní side kan. Àtàwọn méjèèjì. We have to do it. Okay, kò yé yín sìn. So we have to do it. We have to do it. Ó jẹ́ kí n pin paper yẹn. Paper. Ṣebí email ẹ̀ ni mo máa pin. Email. Nǹkan tí téèyàn bá ti dá sí ọ̀rọ̀ lọ́rọ̀ èèyàn máa ń fi jẹ́jẹ́ sí ni. Èèyàn máa ń fi sùúrù ṣe. Nǹkan tí wọ́n bá ní proof fún èèyàn kẹ́ sọ. Yeah. Mo ti pin ẹ̀ ṣó tí wọ́n ń bẹ̀. So I pin it. It's pinned. Àbí? Holy Stephen Olajuwon, good evening.
ẹ bá mi share please, especially ẹ̀yin obìnrin ó yẹ kẹ́ support wa massively, because èmi ò rí ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀, nǹkan kan máa ń ṣẹlẹ̀ Naija tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sọ́kọ àwọn èèyàn, gbogbo àwọn obìnrin náà máa ń jẹ ìyà. This is very common, it is very common. So ẹ̀yin náà lè máa advice àwọn ọkùnrin against obìnrin pé káwọn ọkùnrin má gbọ́ràn sóbìnrin lẹ́nu. Tí problem bá ti wá dé tán, ẹ wá ní obìnrin máa jẹyẹ, because tí obìnrin bá wá ń sọ̀rọ̀ pé my dear mbolo lọ, my dear mbolo tí ń bọ̀, my dear mbolo ń lọ, ẹ̀yin náà lè máa ní ó ti rude jù, why tó ṣe ní right láti máa béèrè ibi tọ́kọ ẹ lọ, ibi tọ́kọ ẹ ti ń bọ̀. Ẹ̀yin lẹ́yìn advice àwọn èèyàn, àwọn ọkùnrin tẹ́ ẹ kó group jọ, tẹ́ ẹ advice ọkùnrin against ìyàwó wọn pé ọkùnrin ò ní right láti béèrè ibi tí ìyàwó ẹ ti, obìnrin ò ní right láti béèrè. Pé ó rude kéèyàn máa béèrè ibo ló ń lọ, ibo ló ti ń bọ̀, ìgbà wo ló máa dé. Ẹni ó rude kéèyàn máa béèrè lọ́wọ́ ọkọ èèyàn, kéèyàn máa challenge ọkọ èèyàn ibi tó ti ń bọ̀. Dẹ̀ tí problem bá wá ṣẹlẹ̀, kí ló tẹ́ máa sọ pé ìyàwó yẹn ló gbọ́dọ̀ sọ fẹ́? Kí ló fà á? Okay, ìlú òyìnbó là ń gbé yìí, ṣé rí ìlú òyìnbó yìí, ìlú òyìnbó yìí náà máa ń lò fún wa, because wọ́n ní two shall become one. Nǹkan tó fà á tí mo kú tẹni kí gbogbo ẹbí ẹ kó gbọrun lọ kíyàwó àtọmọ ẹ, because as far as I'm concerned, ẹbí mo tó bá ń sọ pé mo nuclear family ẹ ìyàwó àti ọmọ ẹ ni, no other person. Àwọn extended family àwọn tibẹ̀ yẹn tó ń chẹnu sí, tó ń dá sí tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀, extended family làwọn yẹn, extended family nìyẹn làwọn yẹn. So mo ti pin I've pinned it, ṣé ti rí ẹjọ́ show appear ń bẹ yẹn ẹjọ́ ṣé paper yẹn ó appear, ó yẹ kí n kọ paper síbẹ̀ àbí jẹ́ kí n pin ẹ̀ kí n wá tún kọ. Ẹ má worry o, ṣé rí gbogbo accountability yẹn gbogbo ẹ̀ la máa ṣe pátápátá, kò sí bójúbójú ń bẹ o. So ẹ lè ṣe jẹ́ pé account tí mi ò lò ni mo gbé síbẹ̀, so that account tí mi ò lò ni mo gbé síbẹ̀, so that a lè easy fún mi láti print out, kò ní sí màgòmágó, ẹ ti get. Ẹjọ́ ṣe bí we can see it, okay. Paper ṣe bí email nìkan náà ni, àbí nǹkan mi wà tó máa béèrè ńbẹ̀, tàbí email nìkan náà ni. Paper, okay. Máa pè ní ilé ẹ̀sìn. Okay. Ẹjọ́ ẹ support wa, ṣé ti gbọ́, ẹ support wa. So ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń gbé ní Manchester náà, tẹ́ bá fẹ́ support wa, tẹ́ bá fẹ́ rí wa, kò yé yín. So mo ti sọ fún sister Karimot náà pé kó má disclose anything, because we don't know who is who. Need ẹni tó bá ti pè yàn lórí phone bá lè ṣe ń ṣe ibùdó sí no ẹjọ́ ní disclose, because àmọ́ àwọn àfi tó bá jẹ́ pé profile tá mọ̀ dáadáa lórí Facebook, tẹ́ bá profile tá mọ̀ dáadáa lórí Facebook, àwọn kan wà tí mo mọ̀ tó máa bí mi tá máa lè sọ nǹkan kan fún, but àwọn kan wà tá ní lè sọ fún, ẹ understand, tó jẹ́ pé àmọ́ ibi tí wọ́n belong sí, ṣe mọ̀ pé kì í ṣe àwọn haters àwọn èèyàn tó jẹ́ pé tí wọ́n ṣe tiwa náà wọ́n ń wò wá, so máa fẹ́ mọ̀ plan yẹn, ẹ ṣáàjẹ́ ká máa lọ jẹ́jẹ́ bẹ́ẹ̀, ṣe gbogbo ẹ̀, nídìí láti pariwo láwùláwùláwùlá láti débi kan ká ṣe fídíò, no tá bá ti ṣe fídíò 5 minutes tẹ́tí rí pé ok ẹ̀yin nídìí láti jẹ́ kẹ́ mọ̀ bó bá ṣe ń lọ, tó bá yẹ ẹ máa gbọ́. Okay, it's only email that is needed, thank you. All right. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ gbọ́ lẹ́nu ìyá Mohbad yẹn bá ṣe ń sọ, ṣé rí pé gbogbo nǹkan tí mo ti sọ yín tẹ́ bá wà ń bí bàtẹ́ ti máa ń tẹ̀lé mi ti pẹ́, láti ìgbà tí kéèsì ọ̀rọ̀ bàbá Mohbad issue yìí ti bẹ̀rẹ̀. Ẹjọ́ ṣé gbogbo nǹkan tí mo sọ fún yín nípa bàbá Mohbad, ṣé gbogbo ẹ̀kọ́ lẹ gbọ́ lẹ́nu ìyá Mohbad yẹn? Àbí nǹkan tí mo sọ nípa bàbá Mohbad, ẹjọ́ ṣé kì í ṣe gbogbo ẹ̀ lẹ gbọ́ lẹ́nu ìyá Mohbad? Mo sọ fún yín pé láti ìgbà tí ìyá Mohbad ti wọnú life ọmọ yẹn, ìgbà ẹni problem ti bẹ̀rẹ̀. Ṣé mo gbogbo nǹkan tí mo sọ fún yín, gbogbo nǹkan tí mo pinpoint fún yín lórí ọ̀rọ̀ ìyá Mohbad àti bẹ̀rẹ̀, ẹ mọ̀ pé gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ yìí. Tí mo sọ fún yín pé bàbá Mohbad ń fẹ́ àwọn ọmọ yẹn, wọ́n fi ń bá ìyá Mohbad jà ni. Nígbà tí ìyá Mohbad ti wọnú life wọn, ǹjẹ́ lè believe pé mi bá ìyá Mohbad sọ̀rọ̀ rí o, mi ìgbóhùn wọn sétí mi rí. Mi ìdẹ̀ bá wùn mi sọ̀rọ̀ rí, mi ìgbóhùn mi sétí mi rí o.
kò yé yín mi ò bá Wùnmí sọ̀rọ̀ authorized committee on Facebook so that just anyone will not be asking her question. I don't think she will say anything to anybody. I've told her not to discuss anything with anyone. Anyway. I've told her not to discuss anything with anyone. You said it. Yes, thank you, Sir Folashade. Gbogbo nǹkan tí mo sọ nípa bàbá Mohbad ṣe rí wọn sìn. Mo sọ fún yín pé bully ni wọ́n. Ẹ wo adúrú nǹkan tí wọ́n ti fojú ìyá yẹn rí. Ṣé mi ti sọ fún yín pé ńgbà tí ìyá yẹn wọnú life ọmọ yẹn ni problem ṣẹlẹ̀. Ṣé ti rí? Bí ẹ ṣe wọnú life ọmọ yẹn. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé káwọn fi ọmọ yẹn kó kú mi sọ pé kò ṣe shock ni. It's not a shock to him because wọ́n fẹ́ punish ìyá wọn. Okay, Sister Karimo, okay. Kò ń ṣe shock nítorí pé wọ́n fẹ́ punish ìyá àwọn ọmọdé. Ṣé ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad yẹn? Ìyá wọn ni bàbá Mohbad rò bó ìyá ẹ̀ máa jẹ pé wàá jẹ ìyá wọn, wàá jẹ ìyá ẹ̀. Gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn ìyá wọn ló fẹ́ fi nà lẹ́gba. This is ṣé mo pé mo sọ fún yín pé bàbá yìí àwọn gan fún ara wọn kò shock wọn wọ́n ti ń gbàdúrà. It is what he has been expected. He has been expecting it to happen to that guy and ó ṣẹlẹ̀. Àwọn yóò wò kúsọkúsọ lówó ni mò ń sọ. Because èpè gbogbo oríṣiríṣi tí wọ́n ṣe fọ́mọ yẹn. Ṣé mo kóhun náà ni Wùnmí sọ pé wọ́n máa ṣépè fọ́mọ yẹn, wọ́n máa ṣépè fọ́mọ yẹn because ẹ mọ̀ pé mo sọ fún yín pé wọ́n máa ń tì ìyá yẹn báyìí ni. Wọ́n ń tì báyìí. Wọ́n tì ìyá yẹn síbi tó wù. Bí ìyá yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn ṣe rí ìyá yẹn pé rọ́wà nù. Gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n náà wọ́n lọ bá ìyá kan àwọn pé ìyá Lọ́ládé àwọn ṣe kinní kan àwọn mú mi lọ bá bẹ̀bẹ̀ gbogbo ẹ̀ ló wà nù fẹ́sùn ó wà lọ́wọ́ mi tí play ẹ̀rí. Ìyá Lọ́ládé gan sọ fún mi bó ṣe pè wọ́n bó ṣe náà wọ́n pé ìyá Lọ́ládé àwọn lọ pàdé wọn níbì kan àwọn mọ́mọ yẹn lọ àwọn bá bẹ̀bẹ̀ àwọn gbogbo ẹ̀ ló wà tí ìyá Lọ́ládé sọ fún mi. Gbogbo ẹ̀ ni ìyá Lọ́ládé sọ. Yes. Okay, ẹ jẹ́ máa play nǹkan fún yín sìn. Ó yẹ ẹgbẹ́sẹ̀lé bá wa share video. Ẹ bá wa reshare jẹ́ kí n connect ẹ̀ tí mo ti connect ẹ̀. Oui. Lóde, ó ti kó mi. Ó yẹ gbẹ́sẹ̀lé. Imagine yeah. Ẹ mọ̀ kó máa ń gbọ́ràn sí. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. There's something I don't understand. Ṣé rí ìyá Lọ́ládé yẹn bóyá wọ́n wá ń fẹ́ra. Èmi wò bóyá àbúrò ìlú ni wọ́n bóyá ọmọ ìlú kan náà. Ẹ mọ̀ kó ṣẹlẹ̀ ni pé ìyá Lọ́ládé sọ fún mi pé family làwọn. Ẹ understand. Mo béèrè lọ́wọ́ pé báwo ló ṣe jẹ́. But ìyá Lọ́ládé wá sọ pé family làwọn pé bàbá kan sí bàbá kan, which I know that one is not kò rí bẹ́ẹ̀. Wọ́n lè jẹ́ family káwọn ìyá yẹn máa mọ̀. Káwọn ìyá Mohbad máa mọ̀. But nígbà tí mo wá béèrè lọ́wọ́ daddy bàbá Mohbad nǹkan mi làwọn sọ. Ibẹ̀ mo ti wá wò pé no kò correspond. Ẹ ti understand. Ṣé mọ̀ pé tẹ́ bá lábúrò ẹ mọ̀ bàbá sọ pé àwọn ò ṣe family rárá but ìyá Lọ́ládé family làwọn. So mo ti mọ̀ pé nǹkan kan wà ńbẹ̀. So ẹ kálẹ̀ Ojúlé Adam family but they're not family. No, they're not. Nǹkan tí ọkọ ẹ mọ̀ pé màmá Mohbad náà sọ pé ní àbúrò àwọn family làwọn. Ẹ understand but wọ́n ṣe family. Ìgbà tí mo béèrè lọ́wọ́ àwọn méjèèjì ni mo béèrè lọ́wọ́ wọn. So different thing ló ń sọ fún mi ọ̀rọ̀ tó ń sọ correspond tó mo mọ̀ pé kò ẹ understand. And again mo ti bá wọn sọ̀rọ̀
bí mo ṣe bá wọn àwọn méjèèjì yẹn mi rí family kìíní nínú ẹ̀ ẹ ti understand mo ti ṣe fídíò pẹ̀lú wọn àwọn méjèèjì bó ṣe wà kò yé yín position tí mo bá wọn yẹn mi rí kò jọ bí family ẹ ti get kan tí mo sọ position tí mo bá àwọn méjèèjì yẹn sí àwọn méjèèjì ṣe wọ ọ̀ṣọ́ bó ṣe múra yẹn kò sí ẹ understand kò pé no kò sí family thing bẹ́ẹ̀ nínú ilé ṣe ti get but I don't know ṣá but ṣe mọ̀ pé tí wọ́n bá já àbúrò yàn bọ̀ mo kàn wọ́n pé mi lè sọ ṣá but kò ń ṣe family ni wọ́n kò ń ṣe family ni wọ́n. Kí lẹ wí? Kí ló dé náà? Oh, that's it. Yeah, àbí kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú owó speaker yìí tó bá ń dún yàmà yàmà. Kí lẹ wí? Okay, hold on. Bluetooth. Kí máa yín wáyé. Mo kàn fẹ́ kẹ́ gbọ́ voice note yẹn ni. Ẹ mọ̀ pé mi tí ò bá tó àsìkò voice note mi kì í kò ní mínì sí mi. Kí lẹ wí? Kí lẹ wí? Kí máa yín wáyà wò. Ẹ fẹ́ kí ìyàwó yín fẹ́ ṣe mí léṣe. Ẹ wá gbọ́. Ẹ fẹ́ kó fẹ́ ṣe mí léṣe. Ṣé wà okay sà? Dádì ó ga o. Dádì báwo dẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí Wùnmí sọ báyìí? Gbogbo tí ń sọ sọ́sọ́ rẹ̀ kápítà ni nígbà tó mo bímọ náà ẹ kò yẹ kí brief ní díẹ̀. Okay sir. Kò sí mọ́ àwọn Africa máa television wọn fẹ́ kí n gbẹ́ ní blogger sọ̀rọ̀ rárá. Àpọ̀tẹ́yìn ti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ kí a fi ní sí. Okay sir. Nígbà tó mo bímọ ó ní mo bọ́ sí Ìkòròdú. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́ dáadáa? Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́ dáadáa? Ṣé ẹ̀ ń gbọ́ dáadáa? Ẹ gbọ́ ni. Ṣó clear dáadáa? Okay. Ṣé mo pé mo ti play bíbá rí mo ti play ẹ̀ díẹ̀ rí mo kàn fẹ́ kẹ́ gbọ́ síwájú díẹ̀ ni. Okay. Okay. Ó ní àwọn tí bímọ ìgbẹ́mọdé wà lọ́wọ́ ọ̀hún. Okay. Wọ́n sọ pé wà ní ọba ìpínlẹ̀. Ṣé mo pé mo sọ fún yín ní ẹ mọ̀ pé ìyá Mohbad sọ pé nǹkan tó fàjà láàrin Daddy àti Wùnmí òun ni placenta àti 250. Ṣé mo pé mo ti play 250 yẹn fún yín náà tí Alọ́ládé sọ pé ó ń béèrè 250 lọ́jọ́ kó mọ̀ pé ká ní Daddy ká ní Wùnmí ti fún 250 à ní sí níbi tá a wà báyìí lẹ́ni. Ṣé mo owó tán pa lọ́jọ́ kó mọ̀ bàbá tún fẹ́ gba 250 ńbẹ̀ so ẹ gbọ́ ẹ ti ẹ̀ dúró ṣé ẹ kí n play ẹ má wọlé. Oh. Okay, I'll play it for you later. Mo ní kó máa bọ̀ ní kó wá bẹ̀rẹ̀ sí ni. Àádọ́ sọ pé ń bọ̀. And 30 minutes of the time ní orí kó wá mo padà pé onídàájú ti yanjú ẹ̀ bó ṣe fi ókè. Ní ìdẹ́sí ọkọ̀ ń pa ẹ̀. Bọ́lá wọ́n surprise nígbà tí bí mi ń rẹ́jọ́ sọ pé kí wọ́n gbé placenta fún mi. Ṣé èmi tí mo mọ tán faṣọ òkú ṣe? Òun tó mọ tán faṣọ òkú ṣe ìbọn ló mọ tán fi placenta ṣe. Àbúrò dẹ̀ ti gbé placenta fáwọn tó lọ mọ́. So mi ò gbé ṣe placenta. Mi ò sì gbé ìbéèrè. Tí owó tún sọ pé ẹni tó ń tẹ̀lé mi pé ẹ̀pẹ̀ ìlú mi pé ọ̀rẹ́ mi. And this very person we have been
we have been together almost 10 years. Bákan ní kan bí léèrè pé ìgbà tó fẹ́ parí ìjà ilé ẹnìyẹn la lọ. Ìgbà tó fẹ́ gbé ìwé. Ṣé rí pé wọ́n ní pé ìgbà tó fẹ́ parí ìjà ilé ẹnìyẹn làwọn lọ. Ẹ máa sì gbọ́ lẹ́nu Ìyálọ́ládé náà pé ìgbà tí wọ́n fẹ́ parí ìjà, ẹ mọ̀ pé ìyá Mohbad náà sọ pé ìgbà táwọn fẹ́ parí ìjà pẹ̀lú Wùnmí pé àwọn pé Ìyálọ́ládé àwọn ṣe gbogbo ẹ̀ wọ́n á pe gbogbo wọn wọ́n á lọ pàdé. Ẹ máa gbọ́ lọ. Feel like saying Josie and give serious oya ẹ jẹ́ ká máa play lọ. Ilé wa lẹ́yìn ọkàn ilé ẹni ló ti wá bá mi. Ìgbà tí wọ́n ń wo pé báwọn ṣe fẹ́ approach mi pé kò sí 2 acre lọ́wọ́ wọn ẹni ló tẹ̀lé mi wá. Gbogbo picture ta yà látàgbà àwọn iye náírà. Ibi ẹni ẹ máa ń dá lọ sọ́dọ̀ ọmọ mi because wọ́n ti àti ìdìkan náà we are from the same village the same company. Báwo lẹni yẹn ṣe jẹ́ sẹ́yìn gangan obìnrin yẹn. Ó tún wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Kí ló dé. Yes, that woman is very truthful. Wọ́n parọ́ kankan. Okay. Ẹ bá máa press love button lẹ́jọ́. Ẹ mọ̀ pé page wa wọ́n máa ń jókòó síbẹ̀ ni. Wọ́n jẹ́ ń gbádùn page. Mo yẹn kúrò bí mo ṣe ń bọ́ sí, mo yẹn kúrò bí mo ṣe ń bọ́ sí. Ẹ má bá mi press love button. Kẹ́ fún wa star wa bẹ́ẹ̀ ni fún mi star ni. Ẹ wá gbọ́. Okay. Àwọn ọmọ náà wà níbí. Mo bá rí ẹni tó ń gbé mi wá sí kóòtù gbogbo gbà yẹn ọkọ ọmọ ẹ̀. Mo lówó mi ò lówó ẹ ló ó yá o dáàdi fẹ́ lọ sí ibi báyìí o. So torí pé there was one guy tó sọ̀rọ̀ nípa tó sọ̀rọ̀ fún black man magazine. So bẹ́ẹ̀ ni àti magazine àti mọ́ra nígbà ayé náírà àti ń pàdé. Okay. So long story so ibẹ̀ náà ti mọ́ra. So bí yẹn ṣe sọ̀rọ̀ online mo rò pé àwọn náà ṣe fídíò on their own. So òun àti magazine wa ń sọ̀rọ̀ ó ti rí àwọn ọ̀tá ẹ̀ láti rò náà wọ́n sọ pé magazine pé wọ́n sọ pé ó ń bí fẹ́ dùn that is why tí Mohbad fi di sórí no ẹni tí Mohbad bá ti fẹ́ kò lè bá Mohbad ṣiṣẹ́. Okay, oh personalize. Thanks for the stars. Ẹ máa gbọ́ lọ. Life Mohbad like bí ẹni pé òun lòun nǹkan tóun bá fẹ́ ni. Tó bá fẹ́ ni there was one of my brother wọ́n pè ní ay òun ló drive Mohbad nígbà tí magazine tẹ lọ yìí ló wà pẹ̀lú magazine tẹ́lẹ̀ magazine wa drop so ay ló. Yes, they always together. That is why ẹ rí pé àwọn ìyàwó gan wọ́n believe pé táwọn bá rẹ́ nìyẹn ó máa gbọ́ràn sẹ́ni yẹn lẹ́nu so wọ́n kí ẹ mọ̀ pé ẹni tó ti bá fẹ́ ẹni tẹ́ bá ń fẹ́ tó bá ti fẹ́ ìyàwó kan tó ti fẹ́ ìyàwó méjì lẹ́yìn ẹ kí ẹ mọ̀ ṣe mọ̀ tẹ́ bá tún rí obìnrin pẹ̀lú ẹ̀ ní bọ́dà ẹni tó bá ti tẹ́ ẹ ní tẹ́ mọ̀ pé yes ìyàwó kẹta lẹ̀ ń ṣe ń bẹ̀ tẹ́ bá tún rí obìnrin thanks for the stars Takemi tẹ́ bá tún rí obìnrin pẹ̀lú ẹ mọ̀ pé ìwúlẹ̀ ní bọ́dà mọ̀ ẹ mọ̀ pé àwọn ìyàwó àwọn ọkùnrin tó bá jẹ́ pé polygamy tó yẹ yín ẹ mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nínú polygamous home nìyẹn tẹ́ bá ti rí ọkùnrin tẹ́ jẹ́ pé first second wife ní àbí wọ́n ti fẹ́ ìyàwó kan wọ́n ti lé bíi méjì mẹ́ta lọ tẹ́ bá wá fẹ́ yín kí ló kàn yín tẹ́ bá róbìnrin pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn máa gbọ́. One second. Ló bá wọn ṣiṣẹ́ nígbà tí mo mú wọn lọ sórí òkè mo wá sọ òótọ́ ọ̀rọ̀ fún ay ìwọ́n tó lè bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ mọ̀ pé níbi tó ti ń bá Mohbad sọ̀rọ̀ pé ìwọ náà ò ṣe bí ọkùnrin at least kì í ṣe gbogbo kan ló máa jẹ́ kí ìyàwó ẹ̀ máa mọ̀ ó mọ̀ sí ó mọ̀ gbogbo kóòdù ẹ bó ṣe sọ̀rọ̀ yẹn bí sí kí a ṣe gbọ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé bàbá ẹ̀ kúrò bẹ́ẹ̀ ó lè kúrò tó bá ti sọ fún ló máa ṣe. Mohbad tún bọ èèyàn mọ̀ èèyàn ṣàìsàn kí èèyàn quiet ni àwọn wá ti wá kí ló wá fà. ẹ ló mà ok Naira Marley ìjọ tó máa approach mi ó ní 2 àkáǹtì ló mú wá ti ìyá Wùmí àtàntí Wùmí kò sí ètò orí plate orúkọ ẹ̀ tó fi ń gbowó lọ́wọ́ náírà ẹ béèrè náà. You know out of the country now. Ikú mà Bọ́lá jẹ́ o.
network yẹn nìyẹn. Àti ìyá ẹ̀dẹ̀ dé. Okay. Wọ́n ti ẹ̀ mọ̀ ìyá ẹ̀ tẹ́lẹ̀. Ìyàwó mi ló ṣe ìyá fún. Ìyàwó mi ló pè ní ìyá ẹ̀. Okay. Ẹ listen, ṣé rí pé ẹni yẹn wà ńbẹ̀ náà. Ṣé mọ̀ pé ẹni yẹn wà ńbẹ̀. Ṣé mọ̀ pé ẹni yẹn wà ńbẹ̀ tó rẹ̀ mo yìí sọ fún yín pé tí máa ń bá ẹni yẹn sọ̀rọ̀ àwọn náà máa wà ńbẹ̀. Ṣé mọ̀ pé ẹni yẹn wà ńbẹ̀. Ẹ máa gbọ́. Nígbà tí ìyá ẹ̀ wá dé, wọ́n wá wọ mọ́ra sọ́dà ṣìbítúwọ̀ náà jẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé mi pé Èkìtì wọn gbogbo ògùn kan ló máa ń mú Èkìtì. Bẹ́ẹ̀ni. Mo lè ní sùúrù o. Ṣé rí sí pé ìgbà tí ìyá ẹ̀ dé ni wàhálà dé. Ṣé ti rí pé ìgbà tí ìyá ọmọ yẹn dé ni wàhálà dé. Wọ́n ní pé ìgbà tí ìyá ẹ̀ dé wọ́n wọ mọ́ra. Ó wá di pé ìwọ náà jẹ́ tiẹ̀ kébì náà jẹ́ tiẹ̀ lọ́fọmọ yẹn ń ṣe. Owó iná nìkan. Ọmọ mi á tún máa sọ fún mi pé dáàdì má yẹ kórúkọ bàjẹ́ kí ọmọ kékeré máa sọ fún àgbàlagbà bẹ́ẹ̀. Okay. Ṣé o pé ìgbàlagbà gbọ́ kí ìsara dáàdì má yẹ kórúkọ bàjẹ́ orúkọ yẹn náà là ń dúkú má bàjẹ́. Ló fi di gbogbo wàhálà báyìí. Gbogbo wàhálà báyìí. Náà wàhálà wọ́n tún ní kí n má sọ̀rọ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Bóyá ní bá búrò mi yẹn sọ̀rọ̀ tètè bá wọn sọ̀rọ̀ kẹ́lí ìrànlọ́ lọ́wọ́. Okay, ṣá àwọn ni wọ́n sọ. Ẹ máa gbọ́ o. Hello ma. Ẹ kọ́ lè máa. Ẹ kọ́ lè máa. Àmúrò bí àǹtí Kẹ́mi náà wọ́n kọ́. Ẹ ká sọ ma. Ṣé wà okay ma? Ṣẹ́yìn ni wọ́n sọ pé ẹ̀yin ni Wùmí sọ pé ẹ̀ ń fẹ́. Ẹ̀yin náà sọ pé girlfriend daddy. Ṣẹ́yìn ń fẹ́ dádì ni. Òye mi náà o. Ẹ ká sọ ṣé wà ókè o. Sound white kí ló dé. Kí ló dé. Ẹ ṣáà máa gbọ́. Ẹ ṣáà ń gbọ́ mi dáadáa. Bóyá màá tún clear fún mi wá ní sọ kankan. Ó ní reason tí mo fi ń sọ̀rọ̀. Okay. Ọkọ ọmọ yìí ló gbé mi lọ pẹ̀lú mọ́tò wọn. Ọmọ wọn. Ẹ ká sọ. You said she didn't answer the question. Bẹ́ẹ̀ ni WhatsApp mo wà. Ṣáàtì Kẹ́mi nìyẹn. Ẹni náà ni. Ṣé wà okay? Ṣé ń gbọ́ wá? Àṣírí ni o. Oh my gosh. Ẹ jẹ́ kí n sọ. Èmi náà ṣáà wò pé mo ní ṣáà mo wò pé yóò jọ òun yẹn jọ àti kẹ́. Ẹ máa gbọ́. Kẹ́mi nìyẹn. Ẹni náà ni. Ṣé wà okay? Èmi náà ṣáà wò pé mo ní ṣáà mo wò pé yóò jọ òun yẹn jọ àti Kẹ́mi náà. Ṣé wà okay? Ṣẹ́yìn náà lẹ́yìn fẹ́ dádì ni. Ẹni ni. Ẹ̀yin náà láìní. Ẹ̀yin náà láìní. Ó pa yín lẹ́rìn. Sọ ẹ̀yin ni Wùmí sọ pé ó máa ń gbé pé ẹgbẹ́ dádì máa ń gbé yín wá sílé àwọn. Ṣé rí pé. Ẹ̀yin náà sọ pé mo mọ̀ pé ẹ má wà pẹ̀lú dádì gbogbo gbà náà. Báwo. Àjọlọ náà ni. Bẹ́ẹ̀ ni. Àjọ máa ń lọ ni láti gbà. Kí ló ṣe yín? Juliana wọ́n ní jẹ́rìí pé wọ́n ti fáyín. Ẹjọ́ ṣé gírífì ṣé wọ́n gírífù ni? Ẹ̀wọ́n sọ pé ṣe rí pé wọ́n ti fáyín. Mi mọ̀ pé gbọ́. Oh my God. Ṣé rí gbogbo ìgbà yìí tí mo bá wọn sọ̀rọ̀ yìí àwọn spíkà wọn ò tí máa sọ̀rọ̀ wọn ò tí bọ́ síta wọn máa gbó bí ajá.
ẹ̀ ti ṣe láti now so ó wá sọ pé ó wá náà ń fẹ́ dáàdì báyìí. wá ní mò ń fẹ́. But tí rọ́bà lọ fógún ọdún ìjọkọ̀ ló tó máa bá. ẹgbẹ́ kan ni o. Reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé bí mo ṣe bá wọn ẹ mọ̀ pé fídíò là ń ṣe so nǹkan tí mo rí tó surround yẹn tó ẹ̀ mú ní tí lọ́ba lọ fógún ọdún because ọjọ́ kan ni o ìyá ò ṣe bọ́ síta ìyá wù mí ò ṣe bọ́ síta tó ní ẹgbàá àbí ètò ló máa pa torí òun ló gba gbogbo owó dá. ló gba gbogbo ọmọ yẹn dá. ẹ jọ mo dáàdì mo tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ yín gọ̀gọ̀ kí ló fà jẹyà àti ìyá ìmọ́lẹ̀ náà ìyàmó kí ló fà jà yín gọ̀gọ̀gọ̀gọ̀. lọ sórí mi ìfẹ́ kan gbọ́rọ̀ yẹn lẹ́nu mi bẹ̀rẹ̀ máa sọ fún un. ok ṣé ń gbọ́ mi. ok sir. náà nígbà tí husband mi ó pé 10 years. ṣé ká wọn gbọ́ lọ ṣé ká stop ẹ̀ náà wọ́n ní twenty one fine mi ò mọ̀ pé èmi ò tẹ̀ mọ̀ pé ẹni yẹn ló wà ń bẹ because a ti sọ̀rọ̀ èmi dẹ̀rù bí a ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ but I understand so wọ́n ò pé sẹ́yìn mi gbàtí mo kọ́ gbó fẹsẹ̀ mọ́ wa gbàtí mo wá rojú wọn ẹ̀yìn. Okay. Mohbad 7 years. Okay. ọmọ yẹn wá ń sọ òyìnbó kan jáde kọ́ máa dún máa jáde inú mi dùn pé wọn mi ló ti ń sọ òyìnbó yìí wọn á fẹ́ lọ́ra nǹkan bẹ́ẹ̀ dé fọ́mọ yẹn. Okay. mo kàn fún ìpàdé màmá ẹ̀ ni ẹjẹ́ mọ̀ pé mi ò rí but ìrìn tó wá rìn ó ti fast jù ṣé mo ti díẹ̀ sí pé bó ṣe máa ń rìn ìyẹn ti wọ́n fura sí ìrìn yẹn. ẹ̀ẹ́dẹ̀jọ́ kúrò nílé ni ẹjọ́ kúrò nílé ni. no àjọ kúrò nílé. Okay. àjọ kúrò nílé. Okay. ọmọ yẹn sọ fún fẹ́ ṣe bẹ́ẹ̀gì. All right, sir. mo fẹ́ lọ àkàn lọ́dọ̀ mọ́là. All right. nà mo wá gbọ́ta ìsọdá mọ́là mi ò rí òun àtẹni tó dúró mo ti rìn tó rìn ló jẹ́ kí n wá fura mo ṣe wá rí ẹnìkan tí ó dúró mi ò tiẹ̀ dá mo ti ṣẹ́ mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí èmi tó wà nínú sọ pé mi ò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ sí tí mo rí. Bẹ́ẹ̀ni. mo tún múra ń gbọ́ kejì mo fẹ́ lọ sí theology school because mo ti ń wà ní school yẹn bí mo ṣe múra àwọn boys kan wá kí mi kí ẹ wá jẹ́ kí wọ̀ sí ẹ jẹ́ kí n pè é tí wọ́n lò fún mi ní ọgbẹ́ pé bàbá ní ṣé wọ́n ṣe ń kí pásítọ̀ rèé mo lọ mo tún padà mo bá àwọn pípù yìí dúró tó fi kí ni wọ́n rẹ́rìn-ín ẹ̀mí àwọn sọ pé mi ò gbọ́dọ̀ bí dúró tó fi kí ni wọ́n rẹ́rìn-ín ẹ̀mí àwọn sọ pé mi ò gbọ́dọ̀ bí ní o bàbá ní ṣé wọ́n ṣe ń kí pásítọ̀ rèé mo lọ mo tún padà mo bá àwọn pípù yìí dúró tó fi kí ni wọ́n rẹ́rìn-ín ẹ̀mí àwọn sọ pé mi ò gbọ́dọ̀ bí ní o bí kankan ṣẹlẹ̀. Okay. bá wọlé mi ò sọ anything ìjọ́ kìíní ìjọ́ kejì nígbà tó máa di ọjọ́ kejì tẹ́lẹ̀ mọ́ ní kí n má bínú yẹn àlá tí mo lá ó wá jẹ́ àlá tí ò dààmú láti sọ fún kí ló dé tó ń ṣì wà báyìí tó ń wà báyìí ẹgbà mi ò wà ló tún àṣírí mi now ọmọọṣẹ́ mi kan wà tó máa ń wá sọ́dọ̀ mi láràárọ̀ so wọ́n ti dìbò ọmọọṣẹ́ yẹn ti sọ secret fún mi torí àwọn ọmọ yẹn mọ̀ èmi ò mọ̀ so nígbà tí mo kàn mí kàkẹ́ pé màá gbé ẹrù ẹ jáde lé mi ẹgbà mi ò wọ́n níta ló wálé ó bí pé ọmọọṣẹ́ mi yẹn ló sọ àṣírí fún mi nígbà wọn wá gbé ẹrù síbẹ̀ wọ́n wá gbú èmi rò pé wọ́n máa rí ẹrù yẹn ó máa dá padà òní sóun ó lè dá padà orúkọ ọmọọṣẹ́ mi yẹn ló ń pariwo àwọn. ṣẹ́rẹ́sìn wọ́n ní pé nígbà tí àwọn gbọ́ ẹjọ́ ṣé gbogbo yín gbọ́ nǹkan tó sọ wọ́n ní èèyàn kan sọ wọ́n ní pé ẹ̀mí yẹn sọ fún àwọn wọ́n ní èèyàn kan pàdé àwọn ó kí àwọn kan wá dúró wá ń rẹ́rìn ẹ̀rín táwọn pípù yẹn ń rín ló jẹ́ káwọn wò pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn láàrin kò yé yín wọ́n ní pé àwọn èèyàn kan kí àwọn wọ́n sọ pé àbàbà náà àwọn wà wò pé bàbá náà bá wò ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń kí pásítọ̀ èèyàn kan wá ní pé wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ ni bàtà wọn wá rí wọn ẹni pé wọn ò rí ààyè wọn ò kárẹ́ dáńdẹ̀dọ̀
àwọn wá kẹ́rù ìyá yẹn síta pé àwọn rò pé bí ó máa kó ẹrù yẹn padà wọlé. Ẹ máa gbọ́ o torí àwọn kan sọ pé ìgbà tó ka mọ́kùnrin ó kàn sáré sá lọ ní fúnra rẹ̀ ó kàn ó da wọn mọ́lẹ̀. Ẹ máa gbọ́rọ̀. dá padà ní sóò ó lè dá padà orúkọ ọmọọṣẹ́ mi ló ń pariwo àwọn ọmọọṣẹ́ mi wá gather together wọ́n wá ó lè dá padà orúkọ ọmọọṣẹ́ mi. Mo fẹ́ gbọ́ pé wọ́n náà kẹ́rù síta ni. wọ́n ń gbú èmi rò pé bí wọ́n máa rí ẹrù yẹn ó máa dá padà ní sóò ó lè dá padà orúkọ ọmọọṣẹ́ mi ló ń pariwo àwọn ọmọọṣẹ́ mi wá gather together wọ́n wá ẹ̀rù ló ń bá àwọn láti jọ yìí dádì ẹni báyìí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ìyàwó mi wọ́n ìwọ́n pè ní Túndé. ó ń date ìyàwó yín ó ń bá ya kí lẹ rí. ó bá ya Mohbad sùn. ó ń bá ya Mohbad sùn. èmi ní mi ò mọ̀. Okay. Bẹ́ẹ̀ni èmi ní mi ò mọ̀ èmi ti gba ṣọ́ọ̀bù sí ní ibi tí mo gba ṣọ́ọ̀bù sí fún awakùnrin ní ṣọ́ọ̀bù yẹn alọ́bàbọ̀ bọ́ yẹn nílé girlfriend yẹn náà ti ka girlfriend ò lè sọ̀rọ̀ so nígbà tí mo ti make move yẹn pẹ̀lú àlá tí mo láti mo tí mo ṣe bí kì í ṣe boss out ni. Ẹ jọ ṣé ẹ rí bàbá Mohbad yìí bí ẹni tó máa suspect èèyàn lójoojúmọ́? Ẹ rí bàbá Mohbad yìí bí ẹni tó ń suspect èèyàn everyday? Ṣé mo pé mo sọ ọkọ fún yín nínú ọ̀rọ̀ kan tí Mohbad sọ wọ́n ní àwọn máa ń bẹ̀bẹ̀ àwọn wá náwọn ò ní bẹ̀bẹ̀ mọ́. Ṣé mo pé mo ti sọ fún yín pé Wùnmí náà ó máa ń ṣẹ̀wọ̀n lójoojúmọ́ ni tó máa ń mú Wùnmí lọ bẹ̀bẹ̀ tó máa ń mú mi lọ bẹ̀bẹ̀ lẹ́ni ẹ mọ kọ́ pé Mohbad ẹ ló Mohbad tó bá wà bí apalọ̀ wọ́n á pé Mohbad mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bí apalọ̀ send owó tí ọmọ yẹn ò bá send owó ó ti dọ̀tá wọn nìyẹn Wùnmí ti dáràn nìyẹn. Tí wọ́n bá pe Mohbad níbì kan àwọn fẹ́ ṣe fàájì because wọ́n jẹ́yàn kan tí wọ́n take advantage àwọn ọmọ yẹn gan. Hello Mohbad mo ní ìdówó sí tí àwọn ọmọ tí wọ́n bí síta yẹn bá ní ìdówó ṣé ní gbogbo ọmọ tó bí ọrùn Mohbad náà bí lé ọmọ tó bí ọmọ mẹ́wàá yẹn ọrùn Mohbad nìkan ló bí lé nítorí àwọn kan ẹ̀yin obìnrin kan ẹ jókòó ẹ sọ pé àwọn mi ò jẹ́ kí ọmọdé kí ọmọ yìí tọ́jú bàbá ẹ̀ ó kọ́lé fún bàbá ẹ̀ ó kọ́lé 2 flats sínú compound kan náà bàbá ẹ̀ ń gbé ní ibì kan wọ́n dẹ̀ fi kan rent àbí okay ẹ máa pe ọmọ yẹn ní gbogbo ìgbà torí pé ọmọ yẹn ó ń ṣiṣẹ́ nǹkan tó ọmọ yẹn ò tó gan lẹ́ ń demand fún ìgbà míì kò sówó lọ́wọ́ even àwọn tá à ń gbé lóyìnbó ìgàn ìgbà míì báyìí 10 pounds ó lè di àgbá yín kó jẹ́ pé ẹ máa fi 3 pounds ẹ kàn ti ní ata nú fridge nú freezer rodo nú freezer àlùbọ́sà wà ńlé òróró wà ńlé kíní kan wà ńlé ẹ kọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ gbogbo ẹjọ́ ẹ kọ́ rò pé ẹ ní ìdí much tẹ́ máa fi ọbẹ̀ akọ̀sí ni tó yẹ pé ẹ ní cash lọ́wọ́. Bàbá ìyá kọ̀ pé ọmọ yẹn pé kó mú wá àwọn nídòwó lójijì tí ọmọ sọ pé ẹ mọ kẹ́ máa bíìlì yàn mo ní di 5,000 naira kọ́mọ yẹn sọ pé dáàdì 2,000 ló wà lọ́wọ́ òun lásán Wùnmí ti dáràn so Wùnmí máa ń ṣẹ̀wọ̀n all the time nígbà tí Mohbad ti wọlé gbà tí Mohbad ti wọlé yẹn wọ́n ti believe pé oye táwọn bá béèrè nǹkan tó bá fáwọn ìyá Mohbad ló ti gbà ṣé mo pé Mohbad ní ọmọ yẹn tọ́jú àwọn òpó oúnjẹ wọn àwọn máa jẹ tààrà àwọn máa jẹ tọ̀sán bọ́n ṣe wà bí ẹ̀ ṣe wà nínú ilé wọn tó ṣe wà nínú life wọn ó yẹ yín ó ti di problem pé kí ni ó ń ṣe ń bẹ̀ because ó pẹ̀lú nǹkan tí ẹ sọ nígbà tí ọmọdé yìí kú pé kí ni ìyá Mohbad ṣì ń ṣe ń bẹ̀ then gold tí ọmọdé yìí tó máa ń fi sọ́rùn pé gold yẹn wọ́n gan pé àwọn ìyá Mohbad ti mú ẹ tó lọ sàn because nígbà tí ọmọ yìí kú tó pè yín gbogbo tó fi ń sọ pé ṣe rí báwo lẹ ṣe rí skin ẹ̀yẹn ráyè wo skin torí pé gold ni wọ́n fẹ́ mú gold lọ wá torí ẹ̀ lọ ṣe sáré lọ sókè tó náà aṣọ ẹ̀jẹ̀ wọn ò ráṣọ ẹ̀jẹ̀ kankan kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ ìgbà tó lọ sókè yẹn gold yẹn gangan ni target wọn pé ọmọdé ti kú number 1 target gold ẹ understand ṣe mọ̀ pé ó yẹ yín thank you Adekanbi thank you ma ṣe ti understand nǹkan tí mo sọ so gbogbo nǹkan tí àwọn òun rò bá wọn ṣe bọ́mọ èdè yìí ṣe kú yìí nǹkan tí ò ṣe dùn wọ́n ni wípé ayé ìyá àti ìyàwó ẹ̀ ti bàjẹ́ wá rí nǹkan tí ẹ máa jẹ ṣe rí pé lọ́jọ́ tó kú yẹn náà kọ́ tó kọ́kọ́ sọ náà ni pé ni Ìyálọ́ládé sọ pé ìgbà tó ti kú sí ààrẹ ní tó ààrẹ tẹ́tí máa gbowó so ṣé mo pé èèyàn tí wọ́n bá ń ṣe ojoojúmọ́ ló máa ń ṣe máyì ojoojúmọ́ lẹ máa ṣe wọn every day it's very controlling nǹkan tó bá fẹ́ ẹ lè sọ pé
báyìí ni wọ́n gbọ́ advice wọ́n gbọ́ kọ̀kọ̀kọ̀ tó bá fẹ́ lọ́fẹ́ so ẹ bá máa ṣe wọ́n dẹ̀ wá considerate whenever tó bá béèrè kan you will ask for something and it has to be provided and life ò rí bẹ́ẹ̀ ẹ understand. wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi pé kí bàbá yẹn wá búra sí bàbá yẹn ò lè fún lé tí ò bá ṣe òun náà sá kúrò ládùúgbò àwọn tó ti jọ ká wọn lóòótẹ́ wọ́n wà ládùúgbò kò sẹ́ni tí kò wá lè rìn mọ́ ó ṣe fi àwọn mẹ́. ṣé mo pé kì í ṣe pé wọ́n ká wúmà yìí ọkọ̀ ń gbọ́ ní yẹ́sẹ̀ because ṣé mo pé náà bẹ́ẹ̀ náà ṣe ń ṣe fún Wùnmí náà sí ṣé mo pé Wùnmí wọ́n rí báyìí níbi tó ti ń bá sùn o wọ́n rí Wùnmí o àwọn lọ sọ pé àwọn alágbèjà ń bá sùn tọ́ba ẹ mọ̀ pé this kind of a man tẹ bá ń fẹ́ wọn tẹ bá jọ ń lọ lójú sí tẹ bá fi lè pàdé ọkùnrin kan tẹ bá kẹ́kẹ́ sà wọ́n ti rò pé àkọ́kọ́ wà láàrin yín nìyẹn tẹ bá fi lè kí ọkùnrin míì lójú sí ti ẹ ti ń bẹ́ nìyẹn sùn wọ́n ti suspect ẹ nìyẹn mo mọ èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ dáadáa mo mọ èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé mo ti léèyàn kan rí tó jẹ́ pé tí obìnrin yẹn close mọ́ mi tó jẹ́ pé woman yẹn ẹni yẹn dẹ̀ wá bá mi báyìí mo dẹ̀ sọ pé mo fẹ́ ránṣọ nílé tailor ẹni yẹn wá sọ pé òkè Tọ́lání ó dẹ̀ fún mi ní nọ́mbà tailor yẹn ṣé mo pọ́pọ́ ẹ dẹ̀ wá bá mi pé Tọ́lání jọ nọ́mbà tí ìyá alágbájá fún ẹjọ́ fún mi mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ó lè jẹ́ pé ó fẹ́ nìyẹn ni ẹ ti ọ̀dà sáyẹ́ ní ọkùnrin pé kéwì báwọn mú nọ́mbà yẹn mo ní kí ló ṣẹlẹ̀ pé àwọn fẹ́ lọ pé ó lè jẹ́ pé ẹni tó nọ́mbà yẹn pé ọkùnrin ló ní nọ́mbà yẹn ọkùnrin ní tailor yẹn ó lè jẹ́ pé ó ń fẹ́ ni ẹ ti ọ̀dà sáyẹ́ yẹn ọkọ̀ wọn ọkùnrin kan tó máa ń suspect ìyàwó wọn láàárọ̀ lọ́sàn tẹ bá kíyàn báyìí wàhálà tó bá kọjá títì tẹ bá kọkùnrin a máa wojú bí ẹ fẹ́ tẹ bá ní ẹpẹ̀lẹ́ ń bẹ yẹn sa ẹ ti ń bẹ ọkùnrin yẹn sùn nìyẹn àwọn ọkùnrin yẹn tó ń useless men nìyẹn bó ṣe máa yẹ lè fẹ́ wọn láyè tẹ bá kí àbúrò wọn jù wọn ní àbúrò wọn bá yín sùn ni ọmọ yín gan tẹ bá sọ̀rọ̀ jù wọn ní bóyá ọmọ yẹn ń ṣe sí ẹ understand so ẹ ti understand lórí èèyàn bẹ́ẹ̀ lọ jẹ nítorí ẹ ṣe rí pé Wùnmí náà sìn wọ́n ní èèyàn kan fẹ́ ẹ wo bó ṣe describe ibi tó ti ń bá Wùnmí sùn níwájú ilé níwájú yàrá Mohbad èèyàn kan gbé bẹ́ẹ̀ ní yàrá kẹta gbogbo ẹ̀ ló máa ṣọ́ káàkiri gbogbo èèyàn gbogbo obìnrin tó bá mọ̀ wọ́n bá sùn ni because wọ́n máa ń na obìnrin àwọn tó bá ń na obìnrin tó wà aggressive especially ọkùnrin tó bá ń ṣe ṣìnà àwọn ọkùnrin tó bá ń ṣe ṣìnà ìyàwó wọn máa suspect ìyàwó wọn ni ọkùnrin tó bá ti suspect yín tó bá ti sọ pé bó ló ti bọ̀ bó ló lọ bó ló wọ̀ ta ló kí ẹ ó ń ṣe ṣìnà ni o ọkùnrin tó bá ṣe ṣìnà máa suspect ìyàwó wọn gan because àwọn kan táwọn ń ṣe yẹn ọmọ máa wò pé ìyàwó níyàwó làwọn ń bá sùn so bóyá wọ́n ṣe bẹ́ẹ̀ fún ìyàwó mi náà ẹ ti get ọmọ máa náàgì ni nǹkan tí wọn ò rí náà máa fi bá yín jà ọmọ máa sọ yín lẹ́nu káàkiri. alẹ́ ni ṣé ẹ gbọ́ mi wá wọ́n á fi àwọn ọmọ yẹn lẹ̀ ṣebí òun ni ojú kì tẹ́lẹ̀ ojú kan tó wá ń ti èmi náà wọ́n láti change environment wọ́n mú lọ sábò náà nígbà tó máa tó 5 years àtúnfẹ́ pọ̀psí ẹ̀ wà láyé ó wá fẹ́ parí ọ̀rọ̀ yẹn. ìgbà tó fẹ́ àwọn mẹ́ta lẹ̀ yẹn. Thank you very much Àjọkẹ́ Olúwàgbénró ẹni ẹ ti fi token sí paper thank you very much ẹjọ ẹ bá wa fowó sí paper wa ẹjọ ẹ bá wa fi owó sí accountability wà dáadáa gbogbo ẹ la máa gbé síta fún gbogbo ẹ oye tá a bá make 0.00 cents 0.00 gbogbo ẹ la máa ṣàlàyé fún yín kò yẹ àníyàn kan kò ń bẹ oye tá a bá pa a máa ṣàlàyé gbogbo nǹkan tá a bá fowó ṣe tá a bá ná 10 pound nínú ẹ̀ a máa gba receipt máa wà fún ṣe ẹ ti kò yẹ yín sìn so anything tá bá fi owó yín ṣe oye tó bá ṣẹ́kù tí ò bá tó gbogbo ẹ̀ la máa sọ fún yín so ẹ má worry ẹ jọ̀ọ́ tó ẹ bá fi owó sí paper wa justice must be served because it has to oye yín something has to be done we can't keep quiet we can't keep talking. ó máa tó 5 years yẹn láàrin 5 years yẹn wọ́n rá ọmọ yẹn rárá. àtọ̀. wọn ò béèrè wọn. ìjọ tí mo fẹ́ move kúrò ní àdúgbò pé mo ti kọ́lé mo ẹnìkan ìfọ́ọ̀mù ẹ̀ wá pé tóun ti máa mú àdúrà lọ ó mú lọ that very day mo wá káwọn méjì wá sí ibi tí mo wà but ọkàn mi ò kúrò lára àdúrà because tí màá rí wọn inú mi ò dùn. ìyẹn àbúrò lè rí àbúrò mò. Mo have to love free ìbùkún that's my first daughter mo fún ní 5,000 ó fi wọ mọ́tò lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ tó bá ti lè mú ọmọ yẹn wá 5,000 yẹn kọ́ ó jẹ́ tiẹ̀.
Okay. ó dẹ̀ lo system fún mọ̀mọ́ yẹn. Ó dẹ̀ mọ ọmọ yẹn wá. because ojú mi ò tó. Ó tún padà. So bí àwọn ọmọ ẹ̀ ṣe wà lọ́dọ̀ mi nìyẹn. So ìgbà táwọn ọmọ yẹn ti wá wà lọ́dọ̀ yín yẹn ní that was 5 years after tí ẹ ti fira yín lẹ̀. Ọmọ ọdún mélòó ni Mohbad gbà yẹn? Ní ìgbà tó máa tí mo ti gba Mohbad sọ̀rọ̀ was 7 years. 7 years ni Mohbad. 7 years. Okay, àdúrà nìkan làwọn mú lọ tí ṣé ká stop ẹ bẹ́ẹ̀. Ṣé ká stop ẹ bẹ́ẹ̀. Ẹ ṣáà ti gbọ́ nsìn. Wọ́n ní ni wọ́n fi dẹrù ìyá Mohbad síta. Wọ́n sọ fún mi wá wọ́n lù wọ́n lánàá fẹ́ kú. Wọ́n dẹ̀ lè wá náà wọ́n pa o. Bọ́ wọ́n ṣá láwọn dẹrù wọn síta. Bọ́ wọ́n sọ fún mi pé ṣe bí ẹ fi ti gbọ́. Wọ́n sọ fún mi pé àwọn dẹ̀ nà wọ́n lánàá kú. Èmi ò dẹ̀ bí wọn o. Bóyá wọ́n lù wọ́n lálùpà o. Because wọ́n lè tí wọ́n bá dẹrù yàn síta náà. Ẹ mọ̀ pé yàn lè nà lánàá pa. Ẹ understand? So mi mọ̀ bóyá wọ́n lù wọ́n lánàá ṣe léṣe. Because àlùṣe léṣe lè wà ńbẹ̀. Tọ́n bá lù wọ́n lálùṣe léṣe, wọ́n sọ fún mi mọ́. Wọ́n sọ fún mi mọ́. So ẹ jẹ́ kí n filẹ̀ bẹ́ẹ̀. Ẹ máa gbọ́. Àbí? So ẹ sì gbọ́ bó ṣe jẹ́. Wọ́n nípa àwọn pé ìyá Mohbad padà wá mú ọmọ yẹn àdúrà. But àwọn wá fún ọmọ yẹn, àwọn wá fún ẹ̀gbọ́n àdúrà, that is first born àwọn lówó. Àwọn wá fún ní 5,000 naira pé kó lọ mú kó fi wọ mọ́tò àbí kó lọ sọ́dọ̀ màmá kó lọ mú ọmọ yẹn pé tó bá ti mú ọmọ yẹn wá. Àwọn wá fún kí lorúkọ ẹ̀ first born wọn ìbùkún lówó pé gbà ló má burú ẹ̀ wá tó bá ti rábùrú ẹ̀ mú débí owó ìtìdí tiẹ̀. Ṣé mọ̀ pé ìyá Mohbad sọ pé wọ́n lọ mú ọmọ yẹn níbi táwọn lọ́dọ̀ màmọ́mí àwọn pé wọ́n wá lọ mú ọmọ yẹn níbẹ̀. I understand? Wọ́n lọ tọ́ ọmọ yẹn padà. Ṣé kò yé yín nígbà tọ́mọ yẹn ti wà pẹ̀lú ìyá ẹ̀? Wọ́n wá fún first born wọn ní owó pé kó lọ tó bá ti lọ mú ọmọ yẹn wá kó wá lo trick láti mú ọmọ yẹn wá padà sọ́dọ̀ wọn. Bí ọmọ yẹn tún ṣe padà sọ́dọ̀ wọn nìyẹn. Bẹ́ẹ̀ni. So bí ọ̀rọ̀ wọn ṣe jẹ́ ni bó ṣe sọ fẹ́mi nìyẹn o. Ṣe rí pé ẹnu wọn lẹ fi ń sọ kò ń ṣe report speech. So bí wọ́n ṣe lé ìyá Mohbad, àwọn ló dẹrù ìyá Mohbad síta o. Kò ń ṣe pé ìyá Mohbad dédé kẹrù bó ṣe sọ o. Àwọn ló dẹrù ìyá Mohbad. Torí mo ń gbọ́ narrative kan níta táwọn èèyàn sọ pé ìyá Mohbad lọ ṣe ṣìnà bó ṣe sáré kẹrù bóyá sá lọ nìyẹn. No. Àwọn ló dẹrù ìyá Mohbad síta lórí wọn ní èèyàn kan kí wọn bọ̀ kíkí tó kí àwọn yẹn kíkí àbòsí ni pé ara wa ń fún wọn pé ẹni yẹn ń bá wọn ó ń bá sùn èèyàn kan wá sọ pé èèyàn kan bá sùn nǹkan tó hàn rí ni wọ́n sọ bẹ́ẹ̀ ni ó ṣe happen nígbà yẹn lọ. You say how can a 10 years old pick a child? No, mi rò bí 10 years ni òbùkún nígbà yẹn because nígbà yẹn wọ́n ti ọmọ yẹn ti kọ́kọ́ wà lọ́dọ̀ wọn ìyá ẹ̀ wá padà wá mú nígbà tí ìyá ẹ̀ wá mú lọ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tó lọ gbà. Mama said she still hung around the area while hoping that the things will die down. ṣẹlẹ̀ ní sípò àwọn sọ pé àwọn dẹrù ẹ̀ síta pé kó máa lọ. So Mama Mohbad did not abandon all 3 children. She went with Adura, but later Baba Mohbad went back. Baba Mohbad now sent the daughter to go and bring the Adura back. So he gave the daughter 5,000 naira that if you bring your brother back, this 5,000 naira will be yours. So she now went to use a trick láti mú ọmọ yẹn padà wá. That is how everything tí wọ́n máa ń ṣe tricky. Wọ́n like trick. Wọ́n like game. Wọ́n like game. Gbogbo nǹkan tí ìyá Mohbad sọ kò sí irọ́ kankan bẹ́ẹ̀ Ọlọ́run. Ìyá yẹn parọ́ kankan. Ṣé mo pé nígbà tí mo play ìgbà tí mo play ibi tí ẹ dúró. Ẹ̀yin ṣẹ́yìn máa ń lọ sọ́dọ̀ àwọn Mohbad ṣé dáàdì máa ń lọ bẹ̀ papọ̀ nígbà tó yóò wà láyé.
ẹjọ́ máa ń lọ bó ṣe ìyàwó dádì tó wà nílé wọn yẹn kò fẹ́ máa rí yín pẹ̀lú wọn ni. kò ṣe yẹn ọ̀rọ̀ àjọ máa ń lọ papọ̀ gan òun náà ti tẹ̀pẹ́lẹ́ wa lórí. kí ló tí Wùnmí wá ń sọ pé ọ máa ń gbé ok kò ń ṣẹ̀yìn ni ó ń sọ kì í ṣẹ̀yìn ni Wùnmí sọ. ok. ó ti gbé obìnrin wá sílé wọn rí. ok. rízù dẹ̀ ni wípé ìgbà yẹn náà tí wọ́n dá gbé obìnrin yẹn lọ bẹ̀. ok. ó ní at least ó sọ yẹn kọ́ mọ̀ kó lè rí òun pé òun ò ṣe nọ́sẹ̀sì gbé ilé tí obìnrin ṣe fún òun gba nọ́sẹ̀sì tóbìnrin tó ń gbà fúyàwó ẹ̀. ó ní tí wọ́n ló ṣe mú ẹni yẹn lọ bẹ̀ pé tó bá rí i pé bí ayé á lè tún ṣí. ok bá àwọn ń fẹ́ ẹni tó mú lọ yẹn girlfriend wọn ni. èmi náà mọ̀ ọ́. ok bọ̀ sẹ́yìn fẹ́. ok bọ̀ wọ́n. ọmọ yẹn gbogbo èyí tó fi gbé láìpẹ́ sọ́wọ́ obìnrin bí a lè reduce pé bí èyí á lè ṣí. ẹ̀bọ̀ girlfriend wọn ni nà àwọn náà mọ̀ pé girlfriend àwọn ni wáyé tó ṣe wá gbé lọ síbẹ̀. ìrẹ̀ ọkọ̀ yẹn náà ni because èmi náà bá wọn gbà pé wọn ò ní ìjẹ́ tó kọ̀ right láti gbé girlfriend lọ sílé ọmọ wọn kò right at all. ìyá mo ṣe ìyá Mohbad wà ń bẹ ìyá Mohbad wà ń bẹ gbogbo àbí ìyá Mohbad ò sí ń bẹ ó dàbí ìyá Mohbad ò sí ń bẹ níjọ yẹn. ok. kò sí bẹ́ẹ̀. bọ̀ ṣe bí ìyá ṣe pé ẹ̀yin ò ṣàfẹ́ wọn. èmi kẹ̀kẹ́ ìtẹ̀ pẹ̀lú oko yìí ààyè mo bá ṣe jọ jẹ́ papọ̀. nígbà tó dẹ̀ tó tún ok ìgbà tó òun dẹ̀ tún sọ pé. ṣé mo pé dídì kan mọ̀ pé kò sí owó kan tí bọ̀dá bá fẹ́ ṣe á mọ̀ sí. ok. ṣe understand àwọn ọ̀rẹ́ ti bí mi pé àbò pé kò yẹ kí bọ̀dá lè tó kó ash tó yẹn níwà ìbọ̀dá dẹ̀ yẹ ash lóòótọ́ ọ̀tọ́ ti bí pé kò yẹ kó lè tó yẹn pé at least ó yẹ kémi lè bá sọ̀rọ̀ ṣe understand èmi náà mi ò lè gba nonsense náà èmi náà ò lè gba nonsense èmi náà bímọ tèmi kí mo wá gbàdúrà kó máa ṣe bẹ́ẹ̀ fún ọmọ tèmi náà ni possible now. iye mi. wọ́n tó ṣẹlẹ̀ gangan nìyẹn. lédi ibú. àyẹ̀wò kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní court kò rí ánsà kan báyìí tó tájú láti kọ́ ánsà. ó yé mi bẹ́ẹ̀ ni. Then stop. ṣe ti gbọ́ sí pé wọ́n gbé obìnrin lọ síbẹ̀ nítorí ẹ̀yin spíkà tẹ̀ ń sọ pé wọ́n gbóbìnrin lọ síbẹ̀ nítorí pé dádì torí pé bàbá ọkọ ẹ̀ ká mọ́kùnrin lórí ó wá mọ̀mọ́ yí mọ́ bàbá ọkọ ẹ̀ lọ́wọ́ ó wá sọ pé bàbá ṣe rí pé bàbá ọkọ ẹ̀ gbóbìnrin lọ bẹ̀ because nítorí pé wọ́n ká ọkùnrin lórí Wùnmí báyìí ó wá mọ̀mọ́ parọ́ ó wá sọ pé bàbá ọkọ ń gbóbìnrin wá ṣé rí wọ́n gbóbìnrin lọ bẹ̀ àbọ̀ gbé lọ bẹ̀ wọ́n lọ gbé lọ bẹ̀ wọ́n gbóbìnrin lọ bẹ̀ ṣé òun lẹ ti gbọ́ yẹn ṣé gbọ́ nǹkan tí wọ́n sọ pé wọ́n mọ̀ pé bọ̀dà gbogbo nǹkan tó bá ń ṣe lọ́ máa mọ̀ gbogbo nǹkan tí bọ̀dà máa ń ṣe ìyá lọ́ládé máa mọ̀ ẹgbọ́n sìn wọ́n láwọn bá wọn wí pé kò yẹ kán ṣerú ẹ̀ n sọ fún yín pé asọ̀rọ̀ tó pọ̀ lórí oríṣiríṣi ẹ wá ní david ṣó gbóbìnrin lọ́bẹ̀ kò gbóbìnrin lọ́bẹ̀ ó ká mọ́ ni ó ká Wùnmí mọ́kùnrin lórí ó wá ń yí mọ́ bàbá ọkọ ẹ̀ lórí ẹ yé máa sọ̀rọ̀ tí ò sí túmọ̀. ẹ ṣe káàbọ̀. ẹ wo ẹ ṣàjẹ́ kó máa ṣe yàmàyàmá wọn báwo lèèyàn ṣe máa wọnú láìfù yàn téèyàn máa mọnú ilé ọkọ àti ìyàwó tó bá yẹn báwo lálejò báwo lè
ṣe mọ́nú ilé ọkọ àtìyàwó irú woman yẹn náà sì tó wọnú ilé wọn tó mọ tó jẹ́ pé wọ́n dá sọ̀rọ̀ ilé onílé dákóbìnrin sharp o. Báwo lẹ ṣe wọnú life àwọn onílé tó bẹ́ẹ̀ yẹn. bó ṣe ọ̀gá lọ sí gbogbo ọ̀rọ̀ yìí ó ní bó ṣe wá jẹ́ mọ́ ṣẹ́yìn náà ṣáà rí gbogbo ẹ̀ ṣe wá ń lọ lóríṣiríṣi. bó ṣe ẹ rí pé dádì gan ṣì ní interest nínú ìyá Mohbad. Ọmọdélayọ̀, thank you very much for the stars. Ẹ ṣé gan. Yeah, fún mi stars. Ẹ máa gbọ́. Báwo ni stranger ṣe wà nú life yàn tó mọ́nú ilé yàn. Bí mo ṣe wà mí àtọkọ mi sí stranger kan á kò wá á máa tọ pinpin inú ilé mi. In fact, mi ìrírú ẹ̀ rí. Rò bí èèyàn ń fẹ́ bí èèyàn yìí ò girlfriend ọkọ yín ni o. Ẹ̀dẹ̀ tún carry along gbogbo nǹkan tẹ́ ń ṣe nínú ilé yín. In fact, tó máa fẹ́ fi oògùn sínú oúnjẹ fún yín láti jọ yẹ kó ti pa gbogbo yín dànù. Kò ní trust nínú ìyá mi ìdẹ̀ parọ́ fún yín. Bí ìgbà tó pé mi náà ló fọ́ọ̀sẹ̀ pé kó fẹ́ o. Nígbà tó máa bẹ̀rẹ̀ sí ní sọ pé àmọ́ mi ẹ̀rẹ̀ jọ ẹ bá dájú ń sọ̀rọ̀. Ó pa kọ́ àti wọ́n mi ọkọ̀ padà. Ọláṣẹ́ wá gbalẹ̀ fi sí Kòròdú o. Ẹ̀bọ̀n wọn ti ń bára wọn sùn náà. Ṣé rí ọjọ́ púpọ̀ lára wọn kọ́ ṣe? Ṣé ń gbọ́rọ̀? Ṣé kí filẹ̀? Because me get it. Ṣé mo kó ya Mohbad náà sọ bẹ́ẹ̀ pé àwọn fẹ́ ṣe kíní kan àwọn lọ sọ fún yẹn táwọn bá fẹ́ ṣe nǹkan àwọn àkọ́kọ́ pé obìnrin yẹn àwọn bá sọ because wàhálà wọn ti pọ̀ jù. Obìnrin yẹn dẹ̀rẹ̀ ó ní kí wọn lọ́wọ́ ó máa bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń gbọ́. Thank you very much, Dari. Ọlọ́run bá ṣe lẹ́rìí. Èmi ni mo sọ fún mo pé àwọn méjèèjì mo ní ẹ̀kọ́dá o. Gbogbo eléyìí ẹ jẹ́ kí nǹkan tó ti lọ kó ti lọ o. Òní mínímọ̀ tó bá tó bá ti fẹ́ ṣàtúnṣe láàárín méjèèjì. Lọ́dẹ̀ ní o máa ṣe ìyàwó fún yín tó bá di next. Wọ́n ní skinny ẹ sọ pé kí lẹ sọ bẹ́ẹ̀ ń sìn. Josie cash for corner. Èmi kẹ́ ló má jẹ́. Ṣé mi lọ Naija níbo ló ti fẹ́ rí mi? Bẹ́tà kẹsùn ọ̀pọ̀ papọ̀ pẹ̀lú ẹ̀. Ó lè rí ẹ̀tọ́ tí máa gbà jáde lọ́wọ́ ọtí ti yí. Bẹ́ẹ̀ni. Ṣé rí pé kọ́ lè rí ẹ̀tọ́ máa gbà lọ́ṣẹ́ fẹ́ra wọn ni. Báwo lẹ ṣe mẹ̀pẹ́ nǹkan yẹn tó ti ṣe. Sọ fún mi tó bá lè máa níṣẹ́ ìdí ìgòkè bá a ní òun gòkè pé òun kọ̀ lọ ni o wọ́n dẹ̀ fi jọ fún àwọn ní time pé tó bá di next month tó máa ṣèyàwó yẹn pé ìgbà yẹn gan làwọn ṣẹ̀yàn máa gòkè ara wọn ní òkè wọn lè sọ ẹ̀ kò sí problem. Bọ̀dádì náà níyàwó lé náà wáyé tó tún ṣe wá ń gbé girlfriend. Oníyàwó lé náà oníyàwó lé mọ́ pé yẹn àsọ bẹ́ẹ̀ oníyàwó lé. Ṣé tó wá tún gbé girlfriend kiri tó ń gbé lọ sílé wọn náà. Ọlọ́run kò ṣàánú àwọn ọkùnrin wọ̀nyí. Èmi náà mọ̀ o mo ti wọ́n mistake mo rí pé ó ṣe ni ìgbà yẹn tó lè sọ fún mi mo sọ fún náà mo ní kò right o kẹ́ gbé okú obìnrin lọ sí ọmọ ó ní àwọn òṣìṣẹ́ pé àwọn lọ pàṣẹ àti àwọn lọ ṣùgbọ́n pé bẹ́ẹ̀ tí orí tí ọmọ yẹn lè ṣí gbogbo àkáǹtì promise ọwọ́ ìyàwó ẹ̀ ló wà. Ẹyẹ ó ṣọ̀fẹ́ ìṣe mọ̀ pé ọkọ àti ìyàwó níwọ̀n àmọ́ ọkọ tó ṣẹlẹ̀ lọ́kùnrin láàrin ọkọ àti ìyàwó ṣé eléyìí tí dáde. Náírà ti
gba àkáǹtì. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Tó gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ẹjọ́ báwo ni èèyàn àti ọkọ ẹ̀ ṣe ń ṣe tí ẹlòmíì mọ̀ ń tà? Nǹkan tí bàbá náà fẹ́ nìyẹn, bó ṣe control ìyá yẹn náà ṣe fẹ́ máa control Wùnmí. Tẹ́yìn méjèèjì tí Wùnmí àti Mohbad bá ti bára wọn sùn ẹ fẹ́ mọ̀. Táwọn méjì bá bára wọn sùn ẹ fẹ́ mọ̀. Gbogbo nǹkan tó wà nínú ilé yìí ni woman mọ̀ náà. Àbí no be juju be that. Kí ara ta kẹfẹ́ sọ̀rọ̀ kẹ́rù máa bà yín láti sọ̀rọ̀ kẹ́kẹ́ máa pé ẹni tẹ́rù pé yá girlfriend ọkọ yín kẹ́ tún máa bá kẹ́ tún lọ máa bẹ̀ kó bá yín bá ọkọ yín sọ̀rọ̀. Ẹ jẹ́ ìfìyẹn sílẹ̀ níbi tó wà. Ẹ jẹ́ ìfìyẹn sílẹ̀ níbi tó wà. Kí la wí? Kí la wí? Kí la wí? But tí wọ́n bá lọ fógún ọdún ìjọpọ̀ olóyè tó máa bá. So ó bí pé ọmọọṣẹ́ mi yẹn ló sọ àṣírí fún mi gbà orúkọ ọmọọṣẹ́ mi yẹn ló ń pariwo àwọn ọmọọṣẹ́ mi yẹn wá gather together wọn wá ẹ̀rù ló ń gbà wọn láti jọ yìí dádì ẹni báyìí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ìyàwó mi wọ́n yìí ń pè ní Túndé. Ó ń date ìyàwó yín ó ń bá yà kí lẹ rí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ni àbí. Kò fi kápẹ́ntà yẹn kò ní mi lára ní ìgbà tí ìmọ̀lẹ̀ wa wọ skul mà ó fẹ́ wálé pé dádì mò ń bọ̀ ń lé mo sẹ́yìn owó mọ́tò ó délé ní òru ọjọ́ yẹn kò sóúnjẹ tó máa jẹ. Stress owó ó ti wá kò wá sówó kò sí nǹkan kan gbà yẹn. Àní mo ta grandy tí mo fi ń fa igi mo ta ní 5,000 mo sẹ́yìn 2,500 sí èmi rẹ̀ kó sì máa fi jẹun bí ọjọ́ méjì ó rí owó yẹn ń bọ̀ ń lé ó wá délé ní 7 o'clock kò sí oúnjẹ kankan nílé. Bó ṣe ìyá Mohbad ti fọkọ míì gbà yẹn ni. Ó ti fọkọ míì ó ti bímọ méjì ṣe mi pé ẹni tó bá bí náà là ń jọ àwọn èèyàn ti jọ bàbá wọn náà but àwọn èèyàn rí nídìí pé ẹni is not ordinary ní orí obìnrin ìpìlẹ̀ lọ fẹ́rù olóṣì yẹn níbi tó ń wà wá fún wa kiri wọ́n ní babaláwo wòlíì ni. lẹ́ni yẹn. ṣé mo àkókò náà. Ṣẹ́rí pé wọ́n ní babaláwo wòlíì ni ṣẹ́rí ẹni yẹn wòlíì ni o àwọn ló ṣe mọ̀ pé àwọn máa ń sọ lórí platform yẹn ó fẹ́ babaláwo àwọn wá sọ pé babaláwo wòlíì ni àti pé àwọn wòlíì tó máa ń ṣiṣẹ́ fún yàn làwọn sọ ó yé yín bá àwọn ti bẹ̀ yẹn àwọn wá sọ pé babaláwo kò ń ṣe babaláwo lẹ́ni yẹn o kò yé yín wòlíì ni wòlíì ṣẹ́rí bàbá Mohbad wọ́n ń ṣe wòlíì kò yẹ ìyá bàbá Mohbad yìí ṣé ìyá Mohbad ló wá láti Christian home typical Christian home ni ìyá Mohbad ti wá ìgbà tó ti wá pàdé irú ọkùnrin báyìí àṣà tó lè nàyàn pa wicked tó burú nígbà tó ti wá pàdé irú ọkùnrin yẹn ẹ rí pé ìyá Mohbad ló sọ pé kí Jòsí wá lọ sí biblical school nítorí pé bóyá tó bá bẹ̀rẹ̀ sí ní ka bíbélì inú àárọ̀ tẹ́ bá gbọ́ tí ìyá Mohbad bá ń sọ̀rọ̀ ẹ̀rí ọ máa ń sọ pé bíbélì mi sọ fún mi pé torí àwọn ló wá láti ilé kristẹni ilé kristẹni gidigidi gan làwọn ti wá bọ́ Jòsí ò wá láti ilé kristẹni àwọn kristẹni by mouth yẹn làwọn bọ́ ìyá yẹn ló wá rán wọn lọ sí school biblical school pé bóyá tí wọ́n bá ń ka bíbélì o inú àárọ̀ pẹ̀lú ìwà jàtì tàbí tó bá ti ń ka bible bóyá inú àárọ̀ ẹ ti understand. You are enjoying with Baileys mo ti gbọ́
má gbọ́. bí babaláwo wòlíì yẹn náà ló because ó bí pé òun. ẹ jọ̀ọ́ babaláwo wòlíì babaláwo ló pè o bọ́ lọ́dọ̀ títí wọn àwọn èèyàn sọ kiri pé babaláwo ló fẹ́ ẹ jọ̀ọ́ ṣé babaláwo nìyẹn. ṣé pọ́nmọ́ o ṣèbí ibi tó bá mọ̀ náà ló máa lọ. bẹ́ẹ̀ni. ó lè parọ́ fún mi pé ẹni yẹn ti kú ọmọ ilé ń sọ pé kí n gbọ́dọ̀ fẹ́ yá òun. ṣé ìgbà tí mò ń sọ pé kẹ́ fẹ́ yá òun padà yẹn ṣẹ́yìn ò mọ̀ ṣé bàbá ẹ̀ máa yẹn ṣì wà láyé ẹ̀yin ò mọ̀ pé yẹn ṣì wà láyé. èmi ò mẹ́kọ́ wà láyé 2 years wọ́n fi gbalẹ̀ fún síbì kan mi ò débẹ̀. okay. nígbà tí mo wá tó ń sunkún pé dádì òun fẹ́ pòsì yá òun orúkọ wo lòun fẹ́ fi pòsì ẹ̀. èèyà. ẹ wúrọ wọn wọn kò ọmọ yìí lè kórúkọ má bàjẹ́ ọmọ kékeré ok n tí máa ṣe ni pé gbalẹ̀ sí ìtòsí yẹn mo sì tún tán náà yín lọ́kàn mi bò mú wá lọ fún ìbí kan ni wọ́n ní bàbá ṣé ẹ fẹ́ jẹ nínú iṣẹ́ tẹ́ ṣe mo ní bẹ́ẹ̀ ni. ṣe gbọ́ ẹ máa gbọ́ o ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́ bẹ̀ yẹn máa stop ẹ̀ sìn ẹ bá mi gbọ́ bẹ̀ yẹn rán. orin ẹlẹ́rìn ó ní kí lọ sílẹ̀kùn tí mo tì. ó ní kí lọ sílẹ̀kùn tí mo tì. orin ẹlẹ́rìn nínú iṣẹ́ tẹ́ ṣe mo ní bẹ́ẹ̀ ni. ni wọ́n ní bàbá ṣé ẹ fẹ́ jẹ nínú iṣẹ́ tẹ́ ṣe mo ní bẹ́ẹ̀ ni. orin ẹlẹ́rìn ó ní kí lọ sílẹ̀kùn tí mo tì. kí lọ sílẹ̀kùn dẹ̀kùn tí mi ò sí látijọ́ yìí mo bá sílẹ̀kùn náà níjọ́ tí mo sílẹ̀kùn ó ṣe ń fọwọ́ sọ̀yà fún mi. pé tí o bá máa lọ sọ́dọ̀ mo lẹ́ẹ̀mẹ́ta mọ́tò tó ní ẹ̀fẹ́ yẹn wọ́n á gbé wá. ok ilẹ̀kùn tẹ́ẹ̀tì yẹn òun ni pé ẹjọ́ náà ṣe ọṣepọ̀. bẹ́ẹ̀ ni àbí. bẹ́ẹ̀ ni ilẹ̀kùn tẹ́ẹ̀tì tán ní kẹ́ lọ sí yẹn ni pé ẹjọ́ láṣepọ̀. onímọ́tò fi jáde tí bá ní mo gun òkè Kilimanjaro tí mo rí òkè tí mo gùn. ṣé ti gbọ́ ṣé àwọn tó ń grief lélẹ̀ ṣé wọ́n ń grief ẹ jọ̀ọ́ ṣé on grief ẹ jọ̀ọ́ ṣé àwọn bẹ ṣe ń gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yẹn wọ́n jọ ẹni tó ń grief